ìbúgbàmù adolówó àti ìròbọ̀n líle ni a gbọ́ pé ó wáyé ní olúìlú Mali ìyẹn Bamako àti ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè míì lórílẹ̀‐èdè náà. èyí jẹ́ ohun tó dàbí pé ó jẹ́ ìkọlù ńlá tó lágbára jù ní ẹjọ́ mẹ́ta yìí. iléeṣẹ́ ológun Mali fìdí ìkọlù náà múlẹ̀ ní ọjọ́ Sátidé tó sì ní àwọn tí ń gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. àwọn oṣojú mi kò wò ní àwọn gbọ́ bí adolówó ṣe búgbàmù ní ìtòsí Kati tí ibùdó àwọn ọmọ ológun tó wà ní ìta olúìlú. àwọn ọmọ ológun padà lọ gbégi dínà gbogbo ọ̀nà tó wọnú agbègbè náà. ṣùgbọ́n èyí kì í ṣe nípa olúìlú nìkan o. ìròyìn tá a fi gbọ́ ni pé ìkọlù náà wáyé ní àwọn agbègbè Gao àti Kida ní apá àríwá àti Savare ní àárín gbogbo Mali. ikọ̀ Azawa Liberation Front FLA sọ fún BBC pé àwọn ṣe ìkọlù náà pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn ikọ̀ kan tó pe àwọn ní jimmy tó ní àjọṣepọ̀ pẹ̀lú ikọ̀ Al-Qaeda. FLA ń béèrè fún òmìnira fún èèyàn Tuareg ní apá àríwá Mali. àwọn nǹkan tí a rí lórí ìtàkùn ayélujára ni pé àwọn èèyàn yìí ti gba àkóso ọ̀pọ̀lọpọ̀ ìlú, kódà wọ́n já bàálù bọ́lẹ̀, ṣùgbọ́n a kò lè fìdí rẹ̀ múlẹ̀. ìjọba ti wá fi kún ètò ààbò ní olúìlú. ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò ló ń lọ lọ́wọ́ ní ọ̀nà tó lọ sí pápá òfurufú, kódà wọ́n ti wọ́gi lé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tó yẹ kó wáyé. ẹ̀ka tó ń sí ọ̀rọ̀ òkè òkun nílẹ̀ UK ti gba àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n yàgò fún lílọ sí Mali lásìkò yìí. kódà ìjọba Amẹ́ríkà ti bọnu àtẹ́lu ìkọlù náà tí wọ́n sì gba àwọn èèyàn tó wà ní Mali pé kí wọ́n kíyèsí ara wọn. Mali ti ń kojú ogun agbébọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. ọ̀pọ̀ àwọn agbébọn yìí ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ikọ̀ alákakétí ẹ̀sìn tí àwọn míì sì ń jà fún òmìnira pàápàá ní apá àríwá àti ní ìlà oòrùn. ìjọba ológun bọ́ sípò pẹ̀lú ìlérí láti ṣe àtúnṣe sí ètò ààbò, ṣùgbọ́n ìkọlù báyìí sì ń wáyé lemọ́lemọ́ pẹ̀lú bí wọ́n ṣe mú àjọṣepọ̀ wọn pẹ̀lú orílẹ̀-èdè Russia dánmọ́ wọn sí tí wọ́n sì dẹ̀gbẹ̀ fún àwọn orílẹ̀-èdè yòókù. a kò sì lè sọ iye èèyàn tí ìkọlù yìí ti ṣe àkóbá fún tàbí àwọn wo gan-an ló wà nídìí agbára ní àwọn agbègbè tó ṣe pàtàkì.